Àǹtí Ṣeun, ẹ má gbàgbé pé ilé ọkọ ni mo wà. Ọkọ tí mo fẹ́, ó jù mí lọ fún ọdún 9 àbí kí n sọ pé ọdún 10. Nígbà tí mo fẹ́ torí nǹkan ọmọkùnrin ẹ̀ tó tóbi ni mo ṣe fẹ́. Àmọ́ nígbà tí a fẹ́ra wa tán, mo rí wípé nǹkan ọmọkùnrin ò lágbára ìbálòpọ̀ tó lọ títí. Kò tiẹ̀ lágbára ìbálòpọ̀ rárá ni. Bọ̀dá Sunday tí mo kọ̀ mí lọ síbi tó ti máa lọ ra oògùn láti bá mi ní àjọṣepọ̀ kí agbára ẹ̀ lè gbé. Àmọ́ gbogbo nǹkan tó lò, Ọlọ́run ló yọ tí ò kú. Mo ti pàdé ọmọkùnrin yìí níbi BRT àti ń fẹ́ra wa. Àwọn àǹtí àdúgbò kan tí mo ní bí ẹ̀gbọ́n mi, mo ti mú lọ bá wọn gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀gbọ́n mi tí mò ń gbọ́dọ̀ ẹ̀. Àmọ́ ní ọjọ́ kan nínú ilé ni mo wà. Ọmọkùnrin máa ń save owó sọ́wọ́ mi. Ìgbà míì 5 million jù bẹ́ẹ̀ lọ nínú àkáǹtì mi. Ọkọ mi kò ń ṣe ẹni tó lágbájá. Kò ń ṣe ọkùnrin tó ń sọ̀yàn lọ́wọ́ lẹ́sẹ̀. Agreement àwọn méjì ni pé tí mi ò bá obtain bí i BSc àbí HND mi pé òun ò ní jẹ́ kí n lóyún. Wọ́n ní kí n lọ sí polytechnic, wọ́n ní mi ò lọ. University mo fẹ́ lọ. Àǹtí Ṣeun, Bọ̀dá Sunday bẹ̀ mí, mo ní rárá university mo fẹ́ lọ. Ìgbà tó yá mo gbà. Kí lè bá máa ráyè máa rí ọmọkùnrin dáadáa. Mi ò kì í bọ́kọ mi jà. Mi ò kì í béèrè ìbálòpọ̀. Bí tá bá ti ń jà, mo ṣe máa ráyè máa rí ọmọkùnrin. Àǹtí Ṣeun, ọjọ́ kan nínú ilé ni mo wà. Ọmọkùnrin wá pè mí. Ó wá pè mí. Ó wá porúkọ mi. Ó ní Lọ́lá. Lọ́lá. Kí ni nǹkan tó ń fi pamọ́ fún mi tí mi ò mọ̀? Pamọ́ fún ẹbí tí báwo? Ó ní nǹkan tó ń fi pamọ́ fún mi tí mi ò mọ̀. Mo ní kò sí nǹkan tí mo fi pamọ́ fún ẹ tó mọ̀. Kò sí nǹkan tó mọ̀ nípa mi. Àbí is there anything tó fẹ́ mọ̀ tó mọ̀ nípa mi? Ó ní ibo ni mo wà? Ó ní mo wà ní ilé of course. Ó ní sister mi ńkọ́? Mo ní wọn sí around o. Tó bá dé màá gbé fóònù fún wọn. Parapara mi sáré wẹ̀. Gúrúgúrú. Lọ́jọ́ ìyá ọkọ mi wà nílé. Ó ní ibo ni mo lọ? Mo fẹ́ lọ́dọ̀ àǹtí Yẹ́misí. Ó ní okay. Mo múra. Àǹtí Ṣeun mo múra mo gbọ́dọ̀ àǹtí Yẹ́misí lọ. Nígbà tí mo débẹ̀, mo pè é, ó pè é kan. Kódà fídíò call ni mo pè é. Mo ti bọ́ sọ, mo ti rórò. Àǹtí Yẹ́misí ní ìyàwó ẹ̀ ló ń fẹ́ bá mi sọ̀rọ̀. Ó ní ẹ̀. Ìgbà tó rí bí mo ṣe wà, kò lè sọ anything. Ó ní pé òun kò fẹ́ kí wọn náà ní pọ́kọ ọjọ́ mẹ́ta. Ó kí àǹtí mi yẹn. Àǹtí Ṣeun, mo kúrò ńbẹ̀ mo lọ sílé. Fún àǹfààní ìwọ tí o ò tí gbọ́ nípa anti-stroke. Anti-stroke yìí kì í ṣe pé bóyá spiritual something, just ewé àtegbò ni. Tó o bá ti lò ó sára, ó máa yá ẹ́ ní gbogbo oríkèéríkèé ara ẹ̀, gbogbo joint ara ẹ̀ ló máa especially èyí tí ẹ máa ní high blood pressure. Tí high blood pressure yín bí ẹ ti lo àwọn oríṣiríṣi nǹkan sí kò gbọ́ láti lè fi avoid the stroke. Tẹ́ bá ti lò ó, kò sí bí high blood pressure yín ṣe lè high tó, kò ní lead sí stroke. Ẹ̀yin àti stroke ẹ ti jọ di èèwọ̀. So ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun Apps Limited lórí nọ́mbà yìí 08108792787. Bí mo ṣe ń lọ, bí mo ṣe bọ́rọ̀ mi lọ. Ó ní okay, wọ́n ti rí lẹ́kọ̀ọ́ kí wọ́n á wò. Ìgbà tí mo délé yẹn, kò sí nǹkan tí mo fẹ́ sọ pé ó ṣe léyìn tí a fi lè gbà á. Àmọ́ báwo la ṣe fẹ́ ṣèyàn mẹ́ta tó fẹ́ dúró ní méjì? Ara ló ń fún. Torí tí ilẹ̀ bá ti ṣú tó bá ń bá mi sọ̀rọ̀, mi ò kí ń flow dáadáa. Àyàfi nígbà míì tọkọ mi bá ti wo kíní lọ lórí ní sitting room, màá bọ́ sí yàrá. Tí bá dé máa bọ́ sí yàrá, màá sáré bá sọ̀rọ̀. Màá jẹ́ kó yẹ pé ohun ti fẹ́ kùn mí, mo fẹ́ sùn. Mo wò pé kí ló ń ṣẹlẹ̀? So ara ló ń fún. Nígbà tí mo délé, mo ní mo like ẹ̀. Mo ní bùrọ̀kọ́ máa ti sanwó. Ó jẹ́ kí n sọ fáǹtì mi kó bá praise. Ó ní irú àwọn òní. Ó ní wọn gan pastor ààrẹ stop jàre. Mo ní no o. Mo ní bá pàǹtí mi. Ẹ gbọ́. Ó fẹ́ sanwó ilé ta fẹ́ gbà ni. Mo dẹ̀ ní kó ní sùúrù kó máa ti sanwó. Ó jẹ́ kí ẹ praise ná. Àti ní bẹ́ẹ̀ ni o. Gbogbo nǹkan fàdúrà. Mo ní okay, no problem. A máa wá sanwó. Mo sọ bẹ́ẹ̀ fún lọ́yà yẹn. Tí wàá lọ sí ọ́fíìsì lọ́yà yẹn nígbà tá a wọlé tán.
lọ sọ́fíìsì lọ ilé yẹn wà òkè 3 bedroom ni. Àǹtí Ṣeun nígbà tí mo débẹ̀ kò sọ fún àǹtí pé ẹ̀rù ń bà mí. Wọ́n ní kí n fọkànbalẹ̀ kò sí nǹkan kan. Mo ní kò sí nǹkan kan kọ́, ẹ̀rù kàn ń bà mí ni. Owó táwọn ò rí ń bẹ̀ ó jẹ́ kí wọ́n believe pé kò sí nǹkan kan. Àǹtí Ṣeun mo bá gbéra, mo bá kọ ọmọkùnrin pé mo fẹ́ wá rí i. Nígbà tí mo débẹ̀, ó wà nílé, ó ní kí ló ṣe mí? Mo ní kò sí nǹkan kan. Bó ṣe rí mi, bó ṣe ń kiss mi ló ń jó gbogbo ẹ̀ ló ṣáà ń ṣe wọ̀lọ̀wọ̀lọ̀ bá ṣe máa ń ṣe. Àǹtí Ṣeun a bára wa lájọṣepọ̀. Àmọ́ àjọṣepọ̀ wa yẹn kò dàbí mo ṣe máa ń fún ní energy torí mo wí pé ọmọkùnrin yẹn ti dáa jù kí n ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún un. Nígbà tí ó ní kí ló ṣe mí mi sí good mood, mo ní bẹ́ẹ̀ ni, mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Ṣé o need owó ni? Owó wà nínú àkáǹtì. Rárá, mi ò need owó. Ó ní kí wá ni? Mo ní lágbájá, ó ní yẹn. Mo ní ṣé rí bí mo ṣe ń lọ, kò lo ring sọ́wọ́, kò ṣàkíyèsí ọwọ́ yẹn náà. Èrò ọkàn ẹ̀ ni pé bóyá nítorí tiẹ̀ gẹ́gẹ́ bí pé bóyá láti represent ara mi lọ́wọ́ àwọn ọkùnrin. Mo bá ṣe báyìí fún un. When was that? Ó wà okay. Báwo ló rà? Ṣé irú ring tó fẹ́ eléyìí ni? Irú eléyìí kẹ̀, mo ní you can't use this kind of ring kíní kan. Ó ní I am married. Ó wojú mi. Ó ní you are married. Nígbà wo? Lákòókò wo? Wákàtí wo? Nígbà wo lo marry? Mo ní ó ti pẹ́ láti ọdún báyìí ni mo ti marry. Ó ní wow. But a fi ń fẹ́ra wa, o marry. Mo ní bẹ́ẹ̀ ni. Ló bá rẹ́rìn-ín. Ẹni tó rí bí ẹ̀rín akọ. Ó ní you must be joke. Mo ní I'm not joking. I am a married woman. I'm a married woman. Married woman. You are a married woman. Òun ló ń dárúkọ. Mo dìde. Torí ẹni tó rìn tí ń dẹ́rù bà mí. Mo dìde. Mo fẹ́ máa lọ. Ó fà mí padà. Ó ní kí n jókòó. Ohùn ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń lé. Ó ní you are what? O marry. O lọ́kọ sílé. La máa ń sọ̀rọ̀. La ṣe voice call. La ṣe video call. Ibo lọkọ ẹ máa wà? Ọkọ ẹ̀ ò gbọ́ Yorùbá. Egun ni. Ó ní bí mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀yin, máa dá mi lóhùn. Àǹtí Ṣeun,